jọ. Ibi dùnú ń bá wà, ibẹ̀ nìfẹ́ gidi ń gbé. Èyí ni testimony. Testimony lórí tọkọtaya gidi yóò lórí tọkọtaya gidi. What God has joined together, let no one put asunder. Ìwọ làwọn bàbá ṣe ẹnìkan lè bàjẹ́. Gbogbo ẹ̀yin abiyamọ ayé tó ń bẹ níkàlẹ̀, ẹ̀yin náà. Àpèmọ́ra ní kẹ́pẹ́ tèmi nílé o, ẹ ṣerú ẹ fọ́mọ. Mo claim ẹ. Mo claim ẹ. Èmi náà máa ṣerú ẹ fọ́mọ tèmi o, máa ṣe fọ́mọ tèmi. Celebration of love. Rónkẹ́, wàá ṣerú ẹ yìí fọ́mọ. What God has joined together, let no one put asunder. Ìmọ̀ràn mi fún tọkọ-tìyàwó. Ìhun mẹ́ta ni kẹ́ ẹ mú dání. Ìbẹ̀rù Ọlọ́run ṣàkọ́kọ́. Lórí gbogbo wọn bá ń ṣe nílé ayé bàbá ní ìbẹ̀rù Ọlọ́run ọba. Ẹrù ẹni tó ti tó, ó ti dá mi lójú. Kò ní dànù lọ́lá lọ́hùn àmì o. Èyí tó ṣì kejì fún tọkọ-tìyàwó, ẹrù ti bàbá, ẹrù ti màmá. Bàbá ló pẹ́ bí lótùn ló pẹ́ bí lósì. Wọ́n kò tẹ̀bí tarájọ gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀.
fàbẹ́ sí mọ́ wáyé ilé ọkọ àfẹ́ fàyà fọ́ọ̀mù. èyí tó wá sí kẹta o demonstration of true love. èyí ló sọ gbogbo ẹ̀ kí tọkọtìyàwó kọ́ mu dání. ẹ̀yin lè fi ra yín hàn sí gbàgbọ́ o ẹ̀mí sáwọlé lọ́lọ́ọ̀lọ́hún ọba ńlá mi. bí gbogbo tọkọ láyà wọ́n máa ń rorú ọjọ́ ìní kò síyàwó tí ó dẹ̀rú wọ́n bá lọ ti bàbá nìyá kò síyàwó tí ó dẹ̀rú wọ́n bá níbẹ̀rù ọlọ́run ọba mọ́kànlá hàn gbogbo ilé ayé àmà lọ mẹ́lọ. What God has joined together, let no one put asunder. Ìwé mímọ́ pàápàá sọ bẹ́ẹ̀ ó wà nínú bíbélì àlùkùránì àwọn ìwé mímọ́ ìwé Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ olùrànlọ́wọ́ nítọkọtìyàwó jẹ́ fúnra wọn láyà jẹ́ fọ́kọ lọ́kọ jẹ́ fàyà nítorí olùrànlọ́wọ́ lájẹ́ fúnra wọn tọkọtaya nítorí olùrànlọ́wọ́ lájẹ́. arábàmbí olówó ìyálómọ. Ṣàngó ìjòbí àforógbó ṣàìṣèyàn ní fẹ́ni lẹ́yìn bàbá sí lẹ́tẹ̀rù tọmọ ní fẹ́ni lójú ẹni ọmọ àlímọ̀ ṣàní àdébáyéndé yóò wá ènìyàn tí tààrà bá ń bí Àyìndé Adégòrò bàbá ń jọlá olúwa ọkọ̀ fà mo ní mo tún dé ọlá bá ti Àyìndé dé mo sọ̀rọ̀ ìgbà olùmọdé mọdé kọ́ lóko má lè rọ́kọ́ ọmọdé kọ́ lọ́nà má lè yẹnu mo fi kó ń lórí gbà wọn lórí mo fàbí túwédé pàrọ̀ mi sílẹ̀ ẹkùn kan ọmọ ẹ̀kọ́ Àyìndé ìbí kọ́ ẹ̀bí ti kọ́ ẹ̀bí ní ti ọmọ èkú kò rẹ́ pàjù sábà bàbá jù Àyìndé olóhùn ọmọ Àfọ̀njá Sanyẹ̀lì pẹ̀lú Rónkẹ́ bèbí ẹ̀ẹ́dánù orú eléyìí fọ́mọ lọ́lẹ̀ Elédùmarè lọ́wọ́ bá tẹ̀lé. Ìrèdè ooo ìrèdè ooo ọba Fújì ló ń pèrè. Ìrèwọ̀lẹ́dẹ́ ọba Fújì ló ń pèrè. Ìrèdè ooo ọba Fújì ló ń pèrè. Ìrèwọ̀lẹ́dẹ́ ọba Fújì ló ń pèrè. Ọlọ́run tó lọ́kùn lọ́sọ̀ọ́ máa ní jẹ́ àtẹ̀hùn aláwùrà bí a ti wá lẹ́yìn o. Ìrèwọ̀lẹ́dẹ́ ọba Fújì ló ń pèrè. Ìrèdè ooo ọba Fújì ló ń pèrè. Ìrèwọ̀lẹ́dẹ́ ọba Fújì ló ń pèrè. Ọba tó lọ́kùn lọ́sọ̀ọ́ máa ní jẹ́ àtẹ̀hùn aláwùrà bí a ti wá lẹ́yìn o. Ìrèwọ̀lẹ́dẹ́ ọba Fújì ló ń pèrè. Ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ Àyìndé owó ayọ̀ ewé ẹ̀túnmẹ̀dẹ ìtúlò nìyẹn tún ń ṣe ìfà lóní kọfà ìmọ̀ra àyíbínú gbogbo wa parí gbogbo méjì ọkà bàbá gbogbo mẹ́ta ọkà bọ̀ àṣẹ orí ló ń túmọ̀ ẹnu
gbogbo ọ̀nà nítumọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ìní níwọ̀n kì í dálẹ̀ bọ́ńbà lọ́mọ ẹlẹ́mọ́ wọ́n á fi joyè ẹlẹ́mọ́ bọ́ńbà lọ́mọ èdè wọ́n á fi joyè ẹrùgbò bọ́wọ́ bá tẹ̀ mí wọ́n á fi joyè aláré àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ mọ́ olóko ń jẹ wọ́n ń pa Akíntọ́lá ọmọ ogun wọ́n ń pa ìyọ̀dọ̀ ọmọ àtàràmọ́gbà wọ́n ń pa Àdìsá Tádàndé ọmọ ọba Ìjẹ̀bú Mèrè odò olùbẹ̀rẹ̀ Ajagun lólòdì ọ̀run tó bá ṣe pété yín tó bá ṣe pété mi bójú nínú owó èmi o bó ṣe ro kẹwé ní bó bá ṣọ wọn fún ya náà bá ń darí jọ ń wí àpérò ní pọ́ńpọ́wọ́ ọgọ́tì ṣègidì bá gbé agbẹ́tì ló máa ń gbé ayọ̀ tí láyọ̀ ewúrẹ́ ọlọ́run dákun má padà lẹ́yìn wa. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo wa. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn mi. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn mi. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn mi. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn mi. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo wa. Kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Àyìndé bá tún dá agbọ́lọ́hùn bí ọ̀jẹ̀ agbọ́lọ́hùn bí ọ̀jẹ̀. Nínú eléré. Àyìndé agbọ́lọ́hùn bí ọ̀jẹ̀. Nínú eléré. Nínú ilé ọ̀pọ̀lọ́hùn aláìlé lójoojú. Èmi là ń ṣègbéyàwó. Èmi là ṣe ìdàpọ̀ mímọ́. Láàrin Motúnráyọ̀ bí Ìsù ìtìránṣẹ́dá. Ayàtọ̀ mọ́tò sọ̀rọ̀ mi ọmọ yẹn ní. Ìyàwó aláyọ̀ ẹ kú oríire ètò ní abáyín dalẹ̀. Ọ̀gá.
wọ́n ní ká fìlù pé bàbá àti ìyá ìyàwó àti bàbá ọkọ wọlé. èmi la ṣe dàpọ̀ mímọ́ láàrin Rashida Motúnráyọ̀ ọmọ alájídá òfò ọmọ tọ̀sọ̀ ọmọ Ṣẹ̀rífà. Kasim Ọmọyẹmí ọmọ tọmọtọsọ ọkọ Rashida tún ní Motúnráyọ̀. ọmọ lẹtìrà òwú ọmọ tọsọ ọmọ Ṣẹ̀rífà tó Àbíkẹ́ ọmọ tọsọ Ọmọyẹmí o. Muhammadu Kasim mo tún recognize President Abdulrasaq Akànbí ọkọ alájà Sídí Kàtúmí ọkọ Ramọ́tà láyé Sona Chairman ETD Lagos State Council. Ẹ kú oríire tó ní Araba ń bí. Ọ̀túnba Salimanu ọmọ Ládìtì ẹ kú àdúrótì wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì gbogbo ẹbí ní dúpẹ́ kí n kí ẹ ń bá mi. Ọ̀túnba Salimanu ẹ kú àdúrótì Araba ń bí aago ńlọ kò dúró.
Rashida Motúnráyọ̀ ọmọ tọmọtọṣọ aya tọmọtọṣọ ọmọ Àkànbí. Èní láti dàpọ̀ mímọ́ láàrin Rashida tì mí Motúnráyọ̀ ọmọ Abdulrasaq Àkànbí ọmọ alájà Sídíkà aya Muhammadu Kasim ọmọ Yẹmi tí ń jẹ́ Kasim ọmọ Yẹmi ọmọ tọ̀ṣọ́. Nílòkò lè ṣá. Ọmọ lẹ́tura ń fọmọ tọ̀ṣọ́. Ànàṣẹ́rí bá tù àbí kẹ́ẹ̀dẹ́. Túnráyọ̀ ọmọ Abdulrasaq Àkànbí. Túnráyọ̀ bèbí. Èmi lọ́jọ́ ayọ̀rẹ́ lọ́jọ́ ayọ̀rẹ́ lọ́jọ́ ayọ̀rẹ́ èmi lọ́jọ́ ayọ̀rẹ́ lọ́jọ́ ayọ̀rẹ́ lọ́jọ́ ayọ̀rẹ́. Ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lẹ́sọ̀ọ́sùn. Bó bá jí lòwúrọ̀ kó tọ́jú lé o. Ìwọ̀n kọ́ bá ń jẹ lásìkò ní kó fọ́kànjẹ́ o máa mà jọ ń bínú. Ìyàwó tó ń tẹ̀kọ̀ lọ́rùn lójoojúmọ́. Obìnrin tó bá ń tẹ̀kọ̀ lọ́rùn lójoojúmọ́. Ẹ sọ fún Àyìndé Wàsíù yóò máa gbàdúrà ọkọ ni. Wọ́n láti jó ijó bíi dọ́sìnì níbi tó ń gbé dé yìí ó wáyá. Rashidatu o Rashidatu. Rashidatu Rashidatu. Níṣẹ́ ni kẹ́ fún ọ láyè kẹjọ ojú. Rashidatu. Èní lọ́jọ́ ayọ̀ wọn. Rashidatu. Ìyàwó ẹ ìwọ ló máa là á. Rashidatu. Yẹmi ìyàwó ẹ ìwọ ló máa là á. Rashidatu. Kò gbọ́dọ̀ bí tiẹ̀ ò nínú ijó. Tó bá bí tiẹ̀ pẹ́rẹ́. Ọlùdé oṣù kan ò ní jáde síta gbangba wàá kàn máa jẹun lórí bẹ́ẹ̀dì ni. Breakfast, lunch, dinner wàá máa wọṣẹ́ kárakára. ẹjọ́. Rashidatu. Ó wáyà bọ́kọ̀ bá ṣàyà kọ́kọ́ báyà. Káyà bá ṣọkọ káyà ò bọ̀kọ̀. Ọ̀rọ̀ tó bá ṣe bá ọkọ pẹ̀lú aya. Ẹjọ́ torí Ọlọ́run ò kẹ́ ẹ má ṣe bínú. Ìṣeré ṣe ra yín lọ́kàn tọkọ-tìyàwó.
Yẹmi tọ́jú Rashidatu ìyàwó ẹ dáadáa. Túnráyọ̀ tọ́jú ọmọ Yẹmi ọkọ rẹ dáadáa. Ìta bá ti sí ilẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Ìta bá ti sí ilẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀ tọ́jú lé. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ẹ̀ tọ́jú lé. Oya o bí kún mọ́ríyábá. Léyọ̀ mọ́ríyábá. Ọdún bá sálì mọ́ọ̀nù mi àkànní ọmọ láti jí máa wó lẹ̀ mọ́láńbá o. Ọkọ̀ ẹ̀mí kì í ṣáyà bàbá bàbá máa mí o. Ọládìtì mi máa wó lẹ̀ mọ́láńbá. Ọtúnbà kan ní sálì mọ́ọ̀nù ẹ̀ máa kú àìlú òtí o. Ọkọ̀ adé ní kẹ́bẹ̀ rí bàbá Kazeem mi. Wọ́n padà wọlé, bàbá dé bí pé bàbá ọba máa mú kí. Sọ́ọ́lì mọ́nù mi àkànní adé tèmi. Àkànní ọmọládìjì, ọmọládìjì. Àkànní ọmọládìjì. Ọmọládìjì. Ọkọ̀ bàdé ní kẹ́mi o. Ọmọládìjì. Ọkọ̀ adé ní kẹ́mi. Ọmọládìjì. Àkànní bàbá Kazeem. Ọmọládìjì. 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 Ọ̀túnba kan ní mísàlì mọ́nù. Ọmọládìjì. Ọkọ̀ adé ní kẹ́mi. Àkànní adé. Bàbá ẹ̀kọ́ ẹ̀dúró tì wọ́n ní kí n dúpẹ́dúpẹ́. Àkànní sàlì mọ́nù mi. Ọ̀túnba Àkànní sàlì mọ́nù o. Sàlìmọ́nù ọmọládìjì. Òun bá ìràwọ̀ kó mọ́lẹ̀ tó ṣùpá. Àkànní iṣẹ́ Ọlọ́run ọba ní. Kì í ṣeṣẹ́ ọmọ èèyàn. Àkànní òrùn lọ́lọ́run ṣe é fún gbogbo wa. Bọ́mọdé bá débẹ̀ sáàṣọ. Bàbá bá débẹ̀ sáàṣọ. Adéníkẹ́ ayàtọ̀ ládìjì ayọ̀ tó bá sálí náà nù o. Ìwọ gangan la tẹ́kù o. Àkànní adé mi fi ń sanra. Adéníkẹ́ máa bá mi tọ́jú bàbá mi. Àkànní sálí mọ́nù. Oníṣùwọ̀ ẹ̀ ṣe. Adéníkẹ́ kò máa ní sú ẹ̀ ṣe. A ò ní fọmọ ẹ lóníṣẹ́ o bó bá wọ́n lọ́wọ́ bá. Ayàtọ̀ Àkànní sálí mọ́nù. Adéníkẹ́ mọ̀dá ọba àmọ́ o. Adéníkẹ́ mọ̀dá ọba àmọ́ o. Ìwọ náà wàá dáná rú èyí fọ́ ọmọ tiẹ̀. Adéníkẹ́ wàá dáná rú èyí fọ́ ọmọ tiẹ̀. Ayọ̀ tó bá sálí mọ́nù mi o. Adéníkẹ́ mi lè fi. Ẹ wo Adéníkẹ́ o, Ayàtọ̀ Àkànní o. Ẹ wá Adéníkẹ́ o, Ayàtọ̀
sàlì mọ́nù mi mọ́dà ọ̀ bàbá ẹ̀wọ́ débi kẹ́ ò háyà kásù jí. Akọni 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 ládìjì Ládìjì. ládìjì Ládìjì. sàlì mọ́nù Sàlímọ́nù. akọni Akọni. akọni Akọni. ọ̀dẹ̀bí kẹ́ Ọ̀dẹ̀ ìfẹ́. bàbá 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 bàbá. kí sọlù sí ẹni ìbàdí oko yàtọ̀ yìí wò. èmi là ń ṣe ìgbéyàwó. eléyìí lè ní o fẹ́ ẹ jẹ́ kí tọkọtì ìyàwó kan jóná wọ́n bá jó tán gbogbo wọn àwa báwọn jó wà sí rẹ̀ rí. ẹ má ṣe àsọdọ̀ múlùmọ́là àyíndé wá sí ìwúrẹ́ arábàmí ọkọ tìyàwó. ó ti gbá lọ. ẹ̀yin ìwé yìí èmi ti lóríṣiríṣi. ẹ̀yin ìwé yìí èmi ti lóríṣiríṣi. àìrìn jìnnà Lára mú kéèyàn kéré. àìrìn jìnnà. Lára mú kéèyàn kéré. orí bá ń bá rìn títí. Àríbi wọn fọdọ ìbílẹ̀ jẹun. ọmọ tá a bá kọ́ ní kékeré tó bá gbẹ̀ kọ́ ìpadàbọ̀ ẹ̀kọ́ ọmọ tá a kọ́ tó gbà ìpadàbọ̀ eré ìyá pẹ́ bí wọ́n kọ́ gbà wọ́n pèrò wọ́n dáná fẹ́gbẹ́ wọ́n ṣe oúnjẹ fẹ́gbẹ́ nídìí ìyàwó. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn ló ń pa mí bí ọtí. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn ló ń pa mí bí ọtí. ó ti rẹ́ ní bí ọkàn mi. lọ́ọ̀bù lọ́ọ̀bù lọ́ọ̀bù.
wá títí. Lọ́ọ̀bù 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 wá títí. Ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn lọ pàdé bí ọtí. Mo ti rẹ́ níbi ọkàn mi lẹ́yìn tí mo wà ìkáyé. Ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn lọ parí bí ọtí. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ tún fún wọn ní kẹta, ẹ kú oríire tìyàwó ẹ o. Oko oríire ìyàwó ẹ o. Oko oríire ìyàwó ẹ o. Èmi là ń ṣe ìgbéyàwó. Láàrin ọmọ sọ́nà chairman. Èmi là ń ṣe ìgbéyàwó. Rashida tún ni mo tún ráyọ̀ Rashida. Ọmọ Takọ̀bí. Ọmọ Abdulrasaki ni Àkànbí ẹni. Lagos Zonal Chairman. Abdulrasaki ni Àkànbí. Agba Baba Sharafa. Agba Baba Rashida. Baba Lálẹ́kọ̀ Sharafa. Agba Baba Sharafa. Baba Lálẹ́kọ̀. Ọkọ Sídìkì yàtọ̀ ara ìjà Sídìkà. Agba Baba Sharafa mi. Ṣìfọ̀ládìtì ní kí n kí yín. Wọ́n lè kùnàwó. Ṣọ́ba lójú ní kí n kí yín. Wọ́n lè kùnàwó. Ọ̀túnbádé Táyọ̀ Àtọ́dá. Secretary Nupec BTD Lagos Zonal. Ọkọ̀ Nura tún láyé mi.
ẹtún jọ bí ọmọ méjì bàbá bí ọdún bàbá dé tún jí bàbá dé Táyọ̀ sọba lójú ló fa atọ́dá Adébáyọ̀ sọba lójú. ọlọ́wọ́ tó ń zọ́nà chairman àkànbí mo pa ọmọ ẹ̀ tó. Chief sọba lójú ọlọ́wọ́ ọ̀tún àkànbí fọmọ fọkọ o ẹ mà kú oríire àkànbí fọmọ fọkọ ẹ mà kú oríire àkànbí o ọkọ Rámọ́tà láyé ọkọ Bísọ́lá sọba lójú ní kínkín yín. ọkọ nura tu láyé èjì rẹ ọmọ méjì èjì rẹ ní núranúra sọba lójú lu ọfà gbogbo ọkùnrin lu ọfà kẹfà mi kí sọba lójú kẹkí múfú tàgbà dàmọ́sí. sọba lójú lu ọba ọkẹjì rẹ núra tù láyé èjì rẹ ọmọ méjì òkè sọba lójú ọlọ́wọ́ ọ̀tún àkànbí fọmọ fọkọ o bẹ́ẹ̀ lọ́lá mi lé kọ́sọ̀ àràfà oníbàá kí sọba lójú ọ̀rẹ́ bàbá mi àkànbí. ọkọ̀ọ̀kọ̀ ìdè sọba lójú ọkọ̀ núra tù láyé ọkọ̀ọ̀kọ̀ ìdè ọkọ̀ tí núra tù láyé ọkọ̀ọ̀kọ̀ ìdè ọkọ̀ núra tù láyé ọkọ̀ọ̀kọ̀ ìdè sọba lójú ní tìlú ọba o. sọba lójú ní tìlú ọba. Alájà Fátímọ̀ máa wọlé mọ́ra máa wọlé Fátímọ̀. Ayatollah gbéra sákì Fátímọ̀. Ayatollah gbéra sákì Fátímọ̀. Ayatilájíra sákì Fátímọ̀. Fátímọ̀ mi máa wọlé máa rọra. Àwọn jẹ́nà ayati jẹ́nà alájíra sákì máa wọlé máa rọra. Èkìtì nílé Fátímọ̀ máa wọlé máa rọra. ìyàwó Ìbàdàn Fátímọ̀ tà máa wọlé máa rọra. bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kí jẹ́nẹ́rà bẹ́ẹ̀ ẹ bá mi kí. Alàgbé mi ra Razaki rájírájí.
iná tún máa wọlé Fẹ́mi mú iná tún àyà àlàdé Bukky bèbí máa wọlé máa bá. Iná tún máa wọlé Fẹ́mi tí ń jẹ́ mú iná tún máa wọlé mú iná. I never see you, what about me? Ọmọ kan ìdè, ẹdún jọ bí òyìnlá. Ọmọ kan ìdè. Làbàkẹ́ máa wọlé, máa wọlé Làbàkẹ́. Ṣìbò ìgbẹ́ mi máa wọlé bàbá wa. Èèyàn kan bàbá bá ṣàràbọ̀. Òye gbẹ́ mi lè po òrì bí. Rẹ̀mí ayaba kì í sùn ní. Rẹ̀mí bá kì í sùn ní máa wọlé mọ́ra bá. Ó kárí rẹ̀ níbí. Àgbà bàbá ṣàràbà ló sì mọ̀rẹ́ ilé ọkọ. Àgbà bàbá lánilé kan ṣàràbà ló sì mọ̀rẹ́ ilé ọkọ. Bàbá mọ́tò láyọ̀ Rashida. Aya àgbà bàbá ṣàràbà báwo lè mọ́ra bá. Sídìkì yàtò àlàjà sídìkà. Bọ́lájọ́ kò sídìkà tù. Aya àgbà bàbá ṣàràbà. Sídìkà tù mí, sídìkà tù mí. Sídìkà tù mí, sídìkà tù mí. Sídìkà tù mí, Sídìkà tù mí. Bọ́lá Jòkó, Bọ́lá Jòkó. Sídì Bọ́lá Jòkó. Bọ́lá Jòkó. Àyàkọ́bí Adémi, Bọ́lá Jòkó. Àyàgbà bàbá ṣàràbà, Bọ́lá Jòkó. Ọ̀yọ́ nílé ọmọ Aláàfin. Bọ́lá Jòkó. Sídì Mọ́démí ṣàràbà, Bọ́lá Jòkó. Mọ̀dà Muhammadu Síkírù, Bọ́lá Jòkó. Ọ̀yọ́ nílé ọmọ Aláàfin. Bọ́lá Jòkó. Sídìkà tù mí. Sídìkà tù mí. Oṣù Ọlámilẹ́kan. Alájà Sídìkì yàtọ̀ sídìsídì.
Àyà bàbá bá ṣá àbá mi sírí owó. Sídìkì àtúnú kí ẹ sídìsídì. Ọ̀yá àlàáfí. Àgbà bàbá ṣá àbá. Bàbá Muhammadu Síkírù. Bàbá Rashidatu yóò kárí. Rashidatu ele ọkọ. Onínú bínú bẹ́ẹ̀ náà ń kẹ́kọ̀ọ́. Oyè. Ẹjọ́ ẹjọ́ ẹ̀ máa jó nísàlẹ̀ torí ọlọ́run ọba ìdí ara bá bí. Àkànbí ẹdẹ máa bá ṣàràpá mi o. Ó súnmọ́ nílé ọkọ̀ bàbá mo tún ráyọ̀. Ọkọ̀ sídìkì àtúnmí sídísídí. Ọkọ̀ sídìkì àtúnmí sídí owó. Sídìkàtù mi, sídìkàtù mi. Ìkòròdú oníwù. Sídìkàtù mi. Àyà bàbá bàbá ṣàràfà. Sídìkàtù mi. Mọ̀dà Muhammadu Síkírù. Sídìkàtù mi. Sídìkàtù mi. Sídìkàtù mi. Àyà bàbá mi bàbá ṣàràfà. Sídìkàtù mi. Àyà bàbá mi bàbá ṣàràfà. Sídìkàtù mi. Bọ́lá, 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 Bọ́lá. Bọ́lá jòkó, Bọ́lá jòkó. Bọ́lá jòkó. Bọ́lá jòkó.
bọ́lá jòkó. Bọ́lá jòkó. Ọlọ́mọ kìsìkìsì. Ìwọ là ń kí. Gbogbo yẹn kú àdúró tì. Ẹ kú àdúró tì. Àlàjì Àkànbí bàbá Ṣàràfà ó ní nǹkan dúpẹ́. Haji Abdulrazak Àkànbí adé nira sakimi ọkọ̀rọ̀ mọ́kànlá Àkànbí o màmá Adémọ́lá Désọlá màmá Básmi. Mọ̀dà Désọlá mọ̀dà Básmi ní Ìjẹ̀bú-Igbó. Àgbà lórí ní ẹ̀ bàbá Ṣàràfà. Bàbá bọ́lú sábà mi. Àmọ́ wá ní Ìjẹ̀bú-Igbó. Torí Rámọ́tà ní Ìjẹ̀bú-Igbó. Pẹ̀lú síndíkátù ní Ìkòdù Ẹ̀lùkú. Ìkòròdú orí mi o. Òun kan náà lọ yọ aláàmì. Ajá Rámọ́tà láyé súnmọ́ mi. Rámọ́tà Ìjẹ̀bú-Igbó mọ́tà Básmi. Àgbà ló ń pè yí ó Rámọ́tà láyé wọlé súnmọ́ mi. Àgbà ọkọ Sídíkì yàtọ̀ ọkọ Rámọ́tà láyé ní Ìjẹ̀bú-Igbó rámọ́. Nínú pẹ̀lẹ́ náà ń pẹ̀lú.
onínú bínú pẹ̀lẹ́gàn pẹ̀lẹ́gàn. Oyè. onínú bínú pẹ̀lẹ́gàn pẹ̀lẹ́gàn. ọmọ ti bá ẹrí oko Àsìkò ẹgbẹ́ o. ẹyẹ ń gbẹyẹ ẹyẹ ń gbẹyẹ. Àkìkò ẹ̀ o. Ẹyẹ gbẹ́yẹ bò. ẹyẹ Àkìkò ẹ̀ o. Yẹ́sọ́lá bẹ́bí. Yẹ́sọ́lá ọmọ rẹ̀ amọ́ta láyé Adésọ́lá àṣetìwọ́ náà ní ìrọ̀rùn. Yẹ́sọ́lá wà sóríire. Yẹ́sọ́lá mọ̀ ọ̀kan bí o. Yẹ́sọ́lá ọmọ bàbá mi. Yẹ́sọ́lá ọmọ bàbá mi o. Yẹ́sọ́lá ọmọ bàbá mi. Yẹ́sọ́lá ọmọ bàbá mi o. Ókè ẹ wo Yẹ́sọ́lá bèbí o. Sweetie kan. Kọ́lẹ́dì. Ó máa ń jó àjò wọlé. Yẹ́sọ́lá máa ń jó. Sweetie kọ́lẹ́dì. Yẹ́sọ́lá máa ń jó. Sweetie kọ́lẹ́dì. Ọmọ tàkàn bí o. Sweetie kan. Kọ́lẹ́dì. Ọ̀fẹ́ o. Ọkọ. Ọfẹ́ o. Ọkọ. Ọfẹ́ o. Ọkọ. Ọfẹ́ o. Ọkọ. Ọlọ́run ti ṣe iná. Èmi máa ń sọ ẹgbẹ́ ìyàwó Mọ́túnráyọ̀. Rọ̀ṣìdádù ní Sùwìtì bẹ́ẹ̀bí. Ọmọ Aláàjì Abdulrasaq Akànbí. Ọmọ Sídíkì Yáàtù yóò ṣe. Ayé Kazeem. Ọmọ Yẹ̀mí Kazeem ni ọmọ mọ́tò ṣọ́. Wàá gbọ́ bí mo ṣe ń wí, ṣùgbọ́n olùṣègùn ọmọ tó yẹ gbà mí o. Ọkọ̀ Naomi mi dìdì mi. Bàbá David, bàbá pẹ̀lú mi. Olùṣègùn ọmọ tó yẹ gbà mí o. Kẹ́ńbà mi lọ́jú, Ọ̀túnba níyì, ọmọ tó yẹ gbà mí o. Ọkọ̀ Jàre. Bàbá Ẹniọlá, ẹ tọ́jú Chief Mrs. Ṣọlá, Ṣọlá kúkọ̀ orí ìjì Ṣọlá. Ààrẹ ìyálò ní Arẹwà àti Ìbàdàn. Olùṣègùn ọmọ tó yẹ pé mí o. Àgùntàn sọ̀rọ̀ ọkùnrin ogun, òye bẹ̀rẹ̀ rí o ṣeun mi. Òye pé mi ọkọ̀ ti dìdì mi.
ṣùṣẹ́gun ọmọ òye pẹ́ mi o òye pẹ́ mímì má òye pẹ́ mímì má wò lẹ́ o. Ṣìfọlúṣẹ́gun ọmọ tó yẹ bá mi o. Ọkọ kẹ́mi máa bọ́lábọ́lá. Ọkọ lẹ́bí kan fún mi ìbàdàn ṣùgbọ́n mi o. Ọkọ Naomi dìdí o. Olùṣègùn ọmọ tó yẹ bá mi ẹ̀yin náà ẹ̀ka mọ́rú ẹ̀ fọ́ ọmọ àmì ẹ̀ṣẹ́ ṣẹ́gun ọmọ òye bá mi o. ọkọ fún mi ìsúwìtì o. ọkọ̀ akẹ́mẹ̀ ń bèèrè yóò ṣe. ọkọ̀ kẹ́mi bàbá bọ́lá. òye pàmì bọ́ bá ṣe ẹ́ lálejò yó. bọ́ọ̀sì ṣe ẹ́ lálejò yó. ọlọ́run má tẹ̀lé alẹ́ pẹ̀lú ìkan. gbogbo yín ẹ̀kọ́ àtúwọ́tì ajé àkọ́bí òní bá ń dúpẹ́ òye bá mi ẹ ṣeun. ṣẹ́gun ọmọ òye bá mi ṣẹ́gun ọmọ òye bá mi o. ṣẹ́gun ọmọ òye bá mi ṣẹ́gun ọmọ òye bá mi o. ọkọ̀ tó lù wá fún mi ọkọ̀ tí tẹ́mi bàbá ṣùgbọ́n mi ọlá bàbá bọ́lá ọkọ̀ Naomi ìdílé. ọkọ Naomi dìbì òye bá mi ò ṣe ọmọ òye bá mi ò ṣẹ́gun ọmọ òye bá mi ò. àdìgbò máa ń gbọ́ bí ṣe ń wí wọ́n má bí Sáìdì ní àdìgbò. àná bí Sáìdì. àná bí Sáìdì yọ ọmọ làdìgbò. ìwọ náà wàá dàgbà wàá dògbò.
wàá dáná rú ẹ̀ fọ́mọ bọ́wọ́ láọ̀lọ́hùn Àdìgún wàá ṣerú ẹ̀ fọ́mọ bọ́wọ́ láọ̀lọ́hùn Àdìgún Muhammadu Saheed wàá dáná rú ẹ̀ wàá dá fọ́mọ bọ́wọ́ láọ̀lọ́hùn wàá dá fọ́mọ. Àdìgún ọmọkùnrin ọ̀nì ọmọ Saheed executive chairman PTD mobile purpose apapa mi Àdìgún Àndé aláṣẹ Pọ́lá group of company ọkọ̀ títà níyàtọ̀ ní ìtẹ̀ èmi tọpẹ́. Àwọn ọmọ ìbíyẹmí ni máa wó lẹ́gbogbo yẹn ṣe Kàdírù ọmọ ti ìbíyẹmí Àdìgún Saheed ọmọ Bọ́láhàn ọkọ̀ tó pẹ́ gà ní àtù bàbá pẹ́ káàtù mi o ọmọ Bọ́láhàn mi o Àdìgún bàbá gà ní àtù mi bàbá Abudulayi bàbá onítọ̀ ìbù agbákí Marine Beach Àdìgún ọmọ kò fòṣì tèmi